bó ṣe wà ní wa Nàìjíríà mo sọ fún yín o kò sọ́kọ́ wá ọba kò sọ́kọ́ sọ̀rọ̀ pé kó stop kò sọ́kọ́ àtàwọn nobles wọ́n fẹ́ stop Akintoye àti kò sọ́kọ́ cousin no nephew kò sọ́kọ́ ní Akintoye though Akintoye was younger sorry kò sọ́kọ́ was younger but cousins ni òun dẹ̀ ní general Tápà kan òun náà pẹ̀lú Òṣòdì ibi oko ẹ̀ ní Òṣòdì Ẹ̀físílẹ̀ ní Òṣòdì gangan wà ní Lagos Island olóògbé láfíà jẹ́ àwọn ẹ̀ ló kọ́kọ́ lọ school ní Lagos Island the Nupe people my tribe Òṣòdì Tápà ló dá Ẹ̀pẹ́tẹ̀dó yẹn náà ti lọ declare Labiola ti lọ ṣe declaration that place is synonymous for. ẹ̀yin èèyàn mi arákùnrin tí a mọ̀ sí Ibrahim Chatta ó ti sọ history Nàìjíríà ò bí àwọn òyìnbó bí wọ́n ṣe wọ ilẹ̀ wa ó tún fi pẹ̀lú rẹ̀ ó ti sọ history Lagos State bí gbogbo Lagos State bí ó ṣe di Lagos State tí ó di ńlá lénìí tí gbogbo wa ń sá lọ síbẹ̀ ẹ̀yin tèmi ẹ jẹ́ ká gbọ́ látẹnu Ibrahim Chatta ẹ má ṣe kúrò níbí torí àwọn ọ̀rọ̀ tí ó sọ àwọn ọ̀rọ̀ tó ní agbára ni. ìjàgbara bí something like that so ìgbà tó lé wọn lọ sí exile 20,000 ní gbogbo population Èkó 6,000 died in a day one day 6,000 pẹ̀lú cannon they kill our people òyìnbó nígbà tí wọ́n wá jẹ́ kó win tán ṣé o mọ̀ pé ó lè lóun ọba ọ̀túnlẹ̀ rẹ̀ ṣe òun yọ̀ as soon as tó ti kọ́ńkà kò sọ kọ́tọ́ ti reinstate ti torí Akintoye jẹ kí president tó ti reinstate ti Akintoye sórí oyè báyìí you know what òyìnbó did wọ́n ní káwọn sign treaty àkọ́kọ́ abolition of state trade yẹn ó ti gbà wọ́n tún padà wá wọ́n ní o ní láti fi Lagos sí abẹ́ Queen of England wọ́n ṣe gbà tó sign treaty yẹn báyìí from there wọ́n kọ́ bẹ̀rẹ̀ movement to Benin to Ọ̀yọ́ to every part of Nigeria. The last place they got was Sokoto already gbogbo àwa Tápà nǹkan dé Kánò dé Jẹ̀bà dé Láfíàjì dé Ìlọrin àti already wà ní under colony ti Sokoto already through Islam so òun ò fẹ́ give in òun tó ti ń ṣọ̀gá ìbò wá fẹ́ ṣọ̀gá was the last place ọba Àtàírù lórúkọ ọba yẹn 400 soldiers with Maxim gun tamanke ni machine gun Maxim wọ́n máa ṣe báyìí tàtàtà wọ́n máa ń wà ní tàtàtà 400 people Lugard ṣẹ̀ṣẹ̀ ṣe tán Bangladesh àbí Pakistan ní wèrè ti ṣe tán he was a villain. Even in this of Nigeria, those people, they are asking us to be celebrating these bad people. Ó ti pààyàn pa sí ọ̀dọ̀ àwọn India, Bangladesh ń bẹ o. Àwọn amúwá sọ́dọ̀. Wọ́n mọ bí kó padà sí Britain pé ta ni ọba wa dí pẹ̀lú wọn bẹ̀ o. Wọ́n máa ràn wá síbí. Olúwa ń gbalẹ̀, wọ́n gbalẹ̀ dé ọ̀dọ̀ ọba ọba yẹn fẹ́ give in. 12,000 cavalry, horse rider, 400 people ló pa gbogbo wọn náà. 12,000 to 400. Imagine. So mo sọ pé kí ló ṣe narration àyè gunpowder ni o wọ́n máa ṣe báyìí ta àwọn ìwà náà ti ní bọ́n sí báyìí ṣé báwọn náà kàbọ̀ fún àwọn advance lọ wọ́n tún bọ́ ṣe àwọn young Africans and young people máa ń believe pé òyìnbó fún wa lọ́làjú àdínbí wọ́n aláwọ̀ wa ní pèsè wa gọ́gọ́ káfílájú ọ̀làjú wa máa crazy gan torí òyìnbó were jealous when they got to Benin Empire wọ́n ti dé ọ̀làjú tí wá sáré ju tí wọ́n lọ àwọn akọ́kọ́ pa gbogbo tiwa rẹ̀ àwa ń lọ ní pèsè tàfi ń tẹ̀lé wọn. Do you know what Nigeria was called? Company kan ní gbogbo Nigeria Royal Niger Chemical Company ní gbogbo nǹkan tó ń jẹ́ Nigeria. They did not work on Nigeria to develop Nigeria. Gbogbo rail track tó wà Nigeria ẹ máa rí pé lọ sí port gbogbo ẹ máa lọ sí port wọ́n fi ń cast goods to away ni. So wọ́n á mú ọba Àtàírù yẹn ọba Sokoto yẹn òun nìkan ló go down last wọ́n á gbé lọ sí Caribbean island kó lọ kú wọ́n ṣe gba ilé wa lọ́wọ́ ni wọ́n ṣe bẹ̀rẹ̀ sí sọ àwọn òfin tí wọ́n ṣe bẹ̀rẹ̀ sí ṣe ìyẹn tàbí débi tàwa yìí tẹ́ bá sọ rúpa ní ìlàjú tó yìnbó bá wa kí ló ṣẹlẹ̀ ní Benin ọ̀làjú Benin sì wà gbogbo ilé ayé dì sí ẹ máa rí bronze Benin káàkiri ilé ayé wọ́n ti jí yes we had imagine Benin ní street light Benin ní 14 feet of road before òyìnbó tá àti ìmọ̀ wọn rí so táwọn ní fíìmù tábà tí wọ́n fẹ́ ṣe fíìmù a máa ń rò pé ìgbà tí àwọn bàbá ìgbà tí tá máa kọ́kọ́ ṣe culture nígbà tí mi ṣe kéré nínú industry a máa ṣe culture tí yẹn máa wọ bàtà tó máa wà ìdílé no wọ́n máa sọ pé máa lo gold ebi ò láìkọ́ mi gold tá à ń lò ṣe ìdúwé tó ṣe twist ẹ̀ because ó jọ modern jù but kò lè sí gold mi kankan ju ọ̀dọ̀ wa àtọ̀dọ̀ àwọn chinko lọ àtọ̀dọ̀ àwọn India nílé ayé Mansa Musa the world tó ní record ẹ̀ tó lówó jù láyé tẹ́lẹ̀ kankan tí but he was a black man he crashed the economy of Egypt by just traveling to Mecca
He was giving the peasant, everybody gold, and the gold was too much. And superpower làwọn Egypt economy, ó dẹ̀ crash economy wọn because gold because they are within títì. Wọ́n estimate owó rẹ̀ sí over $400 trillion. Wow. Mansa Musa, wọ́n fẹ́ ṣe fíìmù ẹ̀kọ́ gba tí òyìnbó dé onípe. I hear you people don't buy fertilizer. Wọ́n àwọn náà dàbí ará oko lójú àwọn tẹ́lẹ̀. Ìgbà tí àwọn ń ṣe irrigation system, àwọn òyìnbó sì máa ń yàgbẹ́ sínú omi wọn. Do you know? Ó wà ní era kan ní gbogbo ilẹ̀ Europe pé àwọn nobles àtàwọn ọba, àwọn obìnrin wọn, irun wọn máa ní lice iná. Ó wà ní era kan pé wọ́n gbọ́dọ̀ jóná. Tọ́rọ́ bìlì pé bẹ́ẹ̀ bá ṣe jóná sí, òun ni o ṣe rówó ra ṣúgà sí. Essential commodities dẹ̀ ní ṣúgà gbà yẹn. Until we begin to tell this story to our children that they are not inferior to anybody. Me, as an African man, I'm not inferior to anybody. The best of mankind in me. Our Africa. We are Africa. Hey, they like by Yenisi. Hello, Silicon Valley. Our Africa don't do bad. Then, go back and share. I see the watch to see street light, all those things. Africa don't invent here. Give me your billing. Ní Spain, láti bẹ̀rẹ̀ sí kọ́ wọn ní latrine. Bí wọ́n ṣe kọ́ tọ́ílẹ̀tì, àwọn Muslims kan ló kọ́ wọn. Tó bá wọnú ìta àwọn Muslims, African Muslims tó pọ̀ jù nínú wọn. Àwọn Moors, the Africans. Òyìnbó will just do everything to silence you people that we are not. No.